ẹ̀yin tèmi lílé ẹ káàbọ̀ sórí ètò wa ẹ jẹ́ ń ṣe àfihàn lórí sinimá tí a pè àkọlé orí ẹ̀ ní MORIYE látọwọ́ ìyá wa Wumi Toriola. ọ̀nkú yóríyórí tó kọ̀nẹ́ẹ̀tì MORIYE mọ́ ṣọ́ọ̀ṣì bàbá agbára pọ̀ ó ti ṣe ń jàdéhùn nísìnyí wípé owó ò gba 50% mọ́ òun fẹ́ máa gba 70% kí àwọn MORIYE àtàwọn ọ̀rẹ́ ẹ̀ máa mú 30%. ẹ jọ̀ọ́ kí lẹ rò pé ó máa ṣẹlẹ̀ nínú apá kejì? ẹ bá mi lọ sábẹ́ comment section ẹ bá mi sọ ṣó lẹ́tọ̀ọ́ kí ọ̀nkú yóríyórí kó sọ wípé òun fẹ́ gba 70% láìṣe pé òun ló ń ṣe acting. èmi mọ̀ pé ibi tí ìjà máa ti bẹ̀rẹ̀ lélẹ̀ ibẹ̀ làṣírí máa ti tú. ẹ dẹ̀ má gbàgbé nínú apá kìíní níbi tí àwọn MORIYE ti ń ṣe wèrè ní ojú títì àwọn kan ti gbé snap wọn ṣùgbọ́n wọn ò tí post ẹ̀. nínú apá kejì a máa rí ibi tó máa ti post ẹ̀ táṣírí bàbá wa agbára pọ̀ tó fi máa tú tó fi máa mọ̀ pé fake promise tó fi máa mọ̀ pé fake prophecy fake salvation fake miracle ni bàbá wa agbára pọ̀ ń ṣe. so ẹ̀yin tèmi ọ̀nkú yóríyórí ṣó lẹ́tọ̀ọ́ láti gba 70% àbí kò lẹ́tọ̀ọ́? so ẹ̀yin tẹ́ bá fẹ́ wo apá kejì sinimá yìí ẹ bá mi lọ sábẹ́ comment section pé ẹ fẹ́ rí apá kejì sinimá MORIYE. ẹ̀yin tí ẹ ti wo apá kìíní ẹ bá mi lọ sórí YouTube channel Wumi Toriola TV ibẹ̀ lẹ máa ti rí MORIYE wò nítorí pé àwa kì í ṣayédèrú sinimá àwa kàn ń ṣe àwọn àfihàn kankan ni. orí YouTube channel Wumi Toriola lẹ ti máa rí sinimá MORIYE wò. ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ sí àwọn àfihàn tẹ́mi máa ń ṣe ẹ jọ̀ọ́ bá mi lọ sí abẹ́ comment section ẹ bá mi sọ pé ẹ nífẹ̀ẹ́ sí kẹ́dẹ̀ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi subscribe sórí YouTube channel mi kẹ́dẹ̀ bá mi farabalẹ̀ máa wo àwọn videos mi nítorí pé èmi ò kí ń ṣayédèrú YouTube èmi máa ń ṣe àfihàn ni á dáa fún gbogbo yín. orúkọ tèmi ò yí padà èmi lọmọ yín rotí bẹ́ẹ̀ ni mo kò ṣọ̀fẹ́ tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Yahoo Soja. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ẹ mọ̀ wípé Wumi Toriola kò kí ń dédé ṣe àwọn sinimá jáde láì ṣe wípé àwọn sinimá ọ̀hún máa jẹ́ sinimá tó ní ọpọlọ dání. sinimá MORIYE jẹ́ sinimá kan tó dá yàtọ̀ láàrin àwọn sinimá. sinimá MORIYE yìí dá lórí àwọn obìnrin mẹ́rin tí wọ́n jẹ́ ọ̀rẹ́ kòríkòsùn. àwọn ọ̀rẹ́ mẹ́rin yìí wọ́n ti ṣetán nílé ìwé gíga wọ́n ti sáàbù orílẹ̀-èdè wọn ṣùgbọ́n wọ́n wáṣẹ́ wọn ò ríṣẹ́ kò síṣẹ́ gbogbo iṣẹ́ tó ń rí ìzídà kan ní kó lọ mú ó wá ìzídà kan ní kó mẹ́yìn ilẹ̀. wọ́n dẹ̀ ti try láti hustle láti jẹ́yàn ṣùgbọ́n ó le. ẹni tó kọ story ẹni tó kọ ìtàn sinimá yìí ó kọ gẹ́gẹ́ bí ìtàn tó ń lọ lórílẹ̀‐èdè wa Nàìjíríà nítorí pé a rí pé gbogbo nǹkan ń le lọ́tùn lósìn. ẹni tó kàwé yege tó ní ipò kíní tó jẹ́ wípé wá látẹ̀bí tí ò lówó lọ́wọ́ kò lè ríṣẹ́ láìṣe wípé o ní connection kan àbí mìíràn láti ríṣẹ́ ní orílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n kọ nínú story yìí. òun ló jẹ́ kí n nífẹ̀ẹ́ sí story yìí láti sọ̀rọ̀ nípa ẹ̀. ṣẹ́rí sinimá yìí àwọn obìnrin mẹ́rin MORIYE òun ló jẹ́ gẹ́gẹ́ bí olórí wọn due to pé òun ló gbà wọn sílé tán jọ ń dá olé gbogbo wọn dẹjọ finú wọn ra wọn. wọ́n ti ṣiṣẹ́ conductor wọ́n ṣiṣẹ́ ní car wash àwọn olè wá já wọn láti gba mọ́tò tó ń bá èèyàn fọ̀ wọ́n kó wọn lọ station gbà tó máa jáde wọ́n padà lọ ṣe conductor. at the end of the day gbogbo iṣẹ́ yìí náà kò ṣe kíni kò pé wọn nítorí wípé kíni ní economy báwo iṣẹ́ tíyàn bá ń ṣe tíyàn bá rí owó gidi ó máa hard láti live large. àwọn dẹ̀ fẹ́ live large nítorí pé wọ́n ti hustle wọ́n ti ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe. wọn ò dẹ̀ fẹ́ jalè wọn ò fẹ́ ṣolóṣó wọn ò fẹ́ ṣiṣẹ́ tí ò mọ̀ ṣùgbọ́n temptation ń wá fún wọn nítorí pé gbogbo nǹkan tó ń try láti fi ọwọ́ wọn mẹ́wàá ṣe kò bọ́ sí. fún ìdí èyí mo fẹ́ bi ẹ̀yin tèmi ǹjẹ́ ó ní ẹ̀tọ́ fún nǹkan tí MORIYE àti àwọn ọ̀rẹ́ rẹ̀ padà lọ ṣe nítorí pé wọ́n rò wípé nǹkan tó kàn lọ́rọ̀ wọn ò ju pé kán lọ ṣe oògùn owó. bọ̀ ká má fọ̀rọ̀ gùn níbi tó ti ń ro pọ́n fẹ́ ṣoògùn owó Ọlọ́run gbórí ọ̀fẹ́ dé wọ́n pàdé èèyàn kan tó mú wọn lọ sí ṣọ́ọ̀ṣì agbára pọ̀ ṣọ́ọ̀ṣì bàbá wa agbára pọ̀ gẹ́gẹ́ bí a ti wò láti bẹ̀rẹ̀ a rí pé èèyàn kan ti kọ́kọ́ sọ fún MORIYE wípé ṣọ́ọ̀ṣì kan wà tó ń jẹ́ ṣọ́ọ̀ṣì agbára pọ̀ wípé àdúrà ń gbà ń bẹ̀ kìnnìkan ṣùgbọ́n MORIYE ò padà lọ sí ṣọ́ọ̀ṣì yẹn dé wípé ọmọ ìyá àdúrà ni MORIYE. but at the end of the day gbogbo ìgbà tán ti hustle tán fi hustle tí wọn ò rí owó tán fẹ́ lọ ṣoògùn owó wọ́n padà pàdé èèyàn kan tó connect wọn mọ́ bàbá wa agbára pọ̀ láti bẹ̀rẹ̀ sí ní lò wọ́n fún acting tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn fake miracle gẹ́gẹ́ bóyá ń ṣẹlẹ̀ ní country wa normal lọ́wọ́lọ́wọ́ nítorí pé àwọn èèyàn gbàgbọ́ nínú miracle nínú iṣẹ́ ìyanu. ilé ìjọsìn tí ò bá ṣiṣẹ́ ìyanu àwọn èèyàn máa gbàgbọ́ wípé kò sọ Ọlọ́run bẹ́ẹ̀ ṣùgbọ́n ilé ìjọsìn tí wọ́n bá ń ṣiṣẹ́ ìyanu àwọn èèyàn máa gbàgbọ́ pé Ọlọ́run wà ń bẹ̀. ìdí nìyí tó fi jẹ́ wípé ṣọ́ọ̀ṣì agbára pọ̀ ó máa ń invite àwọn èèyàn láti wá ṣe fake prophecy
láti wá ṣe àwọn fake iṣẹ́ ìyanu láti jẹ́ kí àwọn ọmọ ìjọ ẹ̀ gbàgbọ́ pé Ọlọ́run wà. Oore ọ̀fẹ́ yìí ni àwọn MORIYE àti àwọn ọ̀rẹ́ ẹ̀ ní tí wọ́n fi wà ní ilé ìjọsìn yẹn tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, tọ́lọ́run fi gbàdúrà wọn táwọn náà fi ń lówó tó fi ń travel out.